وفيك ورافعك إلي ومطهرك من الذين كفروا وجاعل الذين اتبعوك فوق الذين كفروا إلى يوم القيامة ثم إلي مرجعكم فأحكم بينكم فيما كنتم فيه تختلفون فأما الذين كفروا فأعذبهم عذابا شديدا في الدنيا والآخرة وما لهم من ناصرين وأما الذين آمنوا وعملوا الصالحات فيوفيهم أجورهم والله لا يحب الظالمين. ذلك نتلوه عليك من الآيات والذكر الحكيم. إن مثل عيسى عند الله كمثل آدم خلقه من تراب ثم قال له كن فيكون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على أفضل رسل الله سيدنا محمد بن عبد الله وعلى آله وأصحابه وكل من والاه. أما بعد وكل من والاه. اللهم افتح لنا كتابك وسنة نبيك ظاهرا وباطنا وارزقنا العمل بهما بذاتك المقدسة يا رب. زدنا علما وفهما يا كاشف المشكلات ويا عالم الخفيات اكشف الحجب عن وجوه هذه المعاني حتى نطلع على حقيقة هذه المسائل واحفظنا عن الخطأ والضلال وأنت الموفق لكل شيء وأنت علام الغيوب وأنت علام الغيوب وأنت علام الغيوب. أتل ما أوحي إليك من الكتاب تقربا إلى الله تعالى بتلاوته وتكشفا ألفاظه وتحفظا لمعانيه فإنه من أفضل الأعمال. التفهم مع قلة القراءة أفضل من المد. وجملة ما في القرآن من الآيات 6666 ألف منها أمر وألف منها نهي ألف منها وعد وألف منها وعيد ألف منها قصص وأخبار وألف منها عبر وأمثال 500 حلال وحرام 100 تسبيح ودعاء 66 ناسخ ومنسوخ. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم.
إذ قال الله يا عيسى إني متوفيك ورافعك إلي ومطهرك من الذين كفروا وجاعل الذين اتبعوك فوق الذين كفروا إلى يوم القيامة ثم إلي مرجعكم فأحكم بينكم فيما كنتم فيه تختلفون فأما الذين كفروا فأعذبهم عذابا شديدا في الدنيا والآخرة وما لهم من ناصرين وأما الذين آمنوا وعملوا الصالحات فيوفيهم أجورهم والله لا يحب الظالمين ذلك نتلوه عليك من الآيات والذكر الحكيم إن مثل عيسى عند الله كمثل آدم خلقه من تراب ثم قال له كن فيكون أدعوك فún Ọlọ́run alhamdulillah a sì àlékún ìkẹ́ àti gẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kọlọmọ bá mú ládà sàlátù náà bá àmín wọn àtàwọn ará ilé ẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àmín àtàwọn tí wọ́n bá tún tẹ̀lé ojú ọ̀nà ànábì díjọ́ gbéǹdé alkiyama àmín lẹ́yìn eléyìí gbogbo àwọn àfáà wa náà la ṣàdúà fún àwọn tí wọ́n ti wà lálkiyama ọlọ́mbà kẹ́ wọn àmín Fadhilatu Sheikh al-marhum ABUBAKR Muhammad ọlọ́mbà fi hàn sí aljanna firdaus àmín tó fi dórí gbogbo àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn tó fi dórí àwọn bàbá wa Imran Muhammad Nafi kọlọ́wọ́n ọba yáfi wọn àmín kọba àpapọ̀ kẹrẹ̀ lé wọn lórí àmín gbogbo àwọn tí wọ́n tún wà lórí ilẹ̀ alààyè nínú àwọn àfáà wa ó bẹ̀rẹ̀ látorí àwọn bàbá wa Khalifatu Sheikh ABUBAKR Muhammad Fadhilatu Sheikh Muslim Muqaddam Hussein Ọlọ́run kó jẹ́ rí wọn pẹ́ àmín Ọlọ́run kó bá wà pẹ̀lú wọn àmín tó fi dórí àwọn bàbá wa mufti àgbà fún gbogbo ilẹ̀ Yorùbá Ọlọ́run kó máa bá dúró tì wọ́n àmín Fadhilatu Sheikh Daud Imran MALAASAN Ọlọ́run kó máa bá wà pẹ̀lú wọn àmín gbogbo wa náà àdúrà wọ ilé tó ti gbà ibi ó gbàdé Ọlọ́run má kárí fásì ma gbogbo tí ó ti gbà nú àdúrà wa Ọlọ́run kó má ṣàì bá wa mú lọ sí ilé àṣẹ áyà tí a ti sinmi lánàá òun náà ni áyà 54 eléyìí tí a ń bẹ̀rẹ̀ ní 55 tàbí áyà 65 eléyìí tó yẹ pé billahi minash shaytanir rajim ó ìtún jẹ́ ìtẹ̀síwájú nínú àwọn àlàyé eléyìí tá a ti ń bá bọ̀ nípa Nabiyullahi Isa alayhi salatu wassalam Ọlọ́run Ọba nínú áyà yìí ó fẹ́ ṣàlàyé fún wa nípa bí ibi tí ìgbésí ayé Ànábì Isa alayhi salatu wassalam tó dé kó tó wá di wípé wọ́n bọ́ sí lẹ́fù eléyìí tí wọ́n wà lọ́ọ́lọ́ọ́ báyìí ibo ló dé nígbà náà a rí àwọn tó jẹ́ wípé wọ́n gbà wípé Ànábì Isa ayé wọ́n ti gúnlẹ̀ sí ibì kan wọ́n ti kú àwa tá a jẹ́ mùsùlùmí tí a ń tẹ̀lé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí ojútùú ẹ̀sìn wa tó sì yé wa tó jẹ́ wípé a ń tẹ̀lé súnnà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí ìmà tó sì lójútùú lọ́dọ̀ wa àtàwọn tí wọ́n jẹ́ àwọn àfáà fún wa tó fi dórí àwọn sàhábà
eléyìí táwa gbà òun náà ni pé ànábì Ìsá alayhi salatu wassalam wọn ò tíì kú wọ́n sì wà láàyè wọ́n kàn lè má wà láyé ni wọ́n sì wà ní ààyè wọ́n lè má wà ní kíni ayé a sì gbà wípé wọ́n padà wá lo ìṣẹ̀mí wọn tó ṣẹ́kù nílé ayé láyé tàwà wọ́n padà wá lò tí wọ́n sì padà jáde kúrò láyé lẹ́ni tó kú tí wọ́n sì sin wọ́n sì ń bọ̀ nínú àwọn àmì ìkẹyìn ayé tó jẹ́ ilé tí ó tóbi dáadáa tó kàmàmà alamatu sa'atil kubra òun náà ni dídé padà wọn yìí ẹni tó bá wà ní orí àdíọ́kan ilé tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó fi ilẹ̀ ilé tí gbogbo àwọn àfáà tí wọ́n fẹnu kò lé lórí ẹni tó bá wà lórí àdíọ́kan àwọn tá ń wí in tí ó sọ náà ni tá sọ yẹn àmọ́ àwọn tí wọ́n sọ wípé ànábì Ìsá ó ti kú wọ́n pín sọ́nà méjì àwọn kan sọ wípé ipasẹ̀ ikú wọn òun náà ni pé wọ́n fi ìyà jẹ wọ́n yẹpẹrẹ wọ́n kàn má gbélébù wọ́n dẹ̀ kú wọ́n sin wọ́n sínú sàárè àwọn míì náà sọ wípé wọ́n kú ṣùgbọ́n wọn ò mọ̀ kí ni bó wọ́n ṣe kú gan wọ́n kàn sá sọ pé wọ́n kú gbà pé wọ́n ti kú wọn àfẹ́ rí nǹkankan tí ó wà sọ̀rí nínú ọ̀rọ̀ wọn tí ń sọ fún wa nípa asbábù mọ́wútìhì kí ló fà tí wọ́n fi kú bó ni wọ́n ṣe kú gangan àsìn tí ó ṣàlàyé fún wa nípa sífàtù almaut bó ni àwòrán ikú yẹn ṣe wá kí bó ni ẹ ṣe kú àwọn náà kàn gbà wípé wọ́n ti kú ni àwọn tí wọ́n gbà wípé wọ́n yẹpẹrẹ wọ́n ṣe gbogbo ẹ̀ àwọn ni àwọn tí a pè ní Christian lélẹ̀ ìtọ́jẹ́ wípé òun lọ́pọ̀ tán pátápátá pin nínú wọn pàápàá jùlọ àwọn tí wọ́n wà láyé ní ìsìn àwọn tí wọ́n fẹ́ gbà wípé wọ́n kú tó jẹ́ pé wọ́n mọ òdodo kò fẹ́ sí mọ́ láyé báyìí láwọn ìgbà kan lẹ́yìn ìgbà tí ànábì Ìsá alayhi salatu wassalam tí wọ́n fi ilé ayé lẹ̀ lọ tán a sì rí àwọn tí wọ́n wà tó jẹ́ pé wọ́n gbà wípé ànábì Ìsá ò kú ṣùgbọ́n gbọ́ padà yá nígbàtí omi ti pọ̀ ju ọkà lọ ọkà gan òun náà ti padà di omi gbogbo ẹ ti lúpọ̀ mọ́ra wọn ó ti di fọ́pọ̀ mọ́yọ̀ débi pé a padà rí àwọn táwọn wé ìyẹn ni wípé indathara madhhabuhum bayna madhahibi nasara àwọn tí wọ́n wí yìí wọn fẹ́ sí láyé mọ́ báyìí lọ́dọ̀ àwọn nasara lọ́dọ̀ àwa tá jẹ́ mùsùlùmí àwa tá pọ̀ jù tó jẹ́ wípé à ń tẹ̀ lójú ọ̀nà ànábì la gbà wípé wọn ò kú àwa rí àwọn kílà kan àwọn tó jẹ́ wípé la yu'addu bi qawlihim kò sí nǹkan kan kò ní ìdí kọ́ ọmọ ka ọ̀rọ̀ wọn kún wọ́n sì àṣìṣe ni wọ́n sì wí ni wọ́n sì tú ni wọ́n sì gbọ́ ni wọ́n sì rò ni a rí àwọn tá ń wí náà tó jẹ́ wípé àwọn náà gbà wípé ànábì Ìsá ti kú wọn ò sì padà mọ́ ibi tí wọ́n ti gbà pé wọ́n ti kú wọn ò padà mọ́ torí àwọn ni ó ní ìdí kára sọ̀rọ̀ wọn dáadáa ibi tí wọ́n ti gbà wípé wọ́n ti kú wọn ò padà mọ́ in tí wọ́n fẹ́ lò òun náà lọ́rọ̀ Kùránì wọ́n fẹ́ wò pé Kùránì kí ni Kùránì sọ òun náà là wá ní ìdí kọjọ́ pé àwọn àyà yìí àtàyà míì ká fi kó sí wọn ní ẹnu ká fi kó sí wọn lẹ́nu àyà ilé yìí
ó tẹ̀síwájú nípa àlàyé áyà tó síwájú ẹ̀ pé wa makaru wa makara Allah nígbà ó padà yá àwọn Tọ́ífà alkáfírọ̀ láàrin àwọn Banu Israel wọ́n lọ dẹ́te ṣùgbọ́n Ọlọ́run ọba náà wa makara Allah Ọlọ́run ọba náà òun náà bá wọn òun náà bá wọn dẹ́te bó ti ẹ̀jẹ̀ wípé ète tọ́lọ́run yẹn ó sì istidraju wọn ni ọ̀rọ̀ra gẹ̀wọ́n ọ̀rọ̀ra wò wọ́n tí wọ́n fi bọ́ sí inú páńpẹ́ tí wọ́n fi tọ́jọ́ pé wọ́n fi wọ jíà wa makaru wọ́n dẹ́te ète tí wọ́n sì dá yẹn náà ni pé wọ́n dẹ́te pé àwọn pa ànábì Ìsá wa makara Allah Ọlọ́run náà wá ara dẹ̀ wọ́n ọ̀rá tù wọ́n ọ̀rá sọ wọn wallahu khayrul makirin Ọlọ́run ọba sì ni ẹni tó dẹ́te jù Ọlọ́run ọba ni ẹni tó lè dé ète jù ní ibi eléyìí òun náà láti sọ ìtàn bó ni ànábì Ìsá bó ní ẹ ṣe dẹ́te rẹ̀ wọ́n dẹ́te nígbàtí wọ́n rí wípé ọ̀rọ̀ ànábì Ìsá ó ti gbajúmọ̀ láàrin àwọn èèyàn dáwà rẹ̀ ó ti fọ́nká láàrin àwọn èèyàn agbára tàwọn ò sì ká bí muqawamati da'watihi bil hujaj àwọn agbára wọn ò ká pé káwọn bọ́ta pé káwọn kẹ́rì wá pé in tó ń sọ yìí ò rí bẹ́ẹ̀ agbára wọn ò ká gbogbo tí Ọlọ́run bá kó fún ànábì Ìsá ní àlàyé àti àwọn àrísàmì kò sẹ́ni ẹ̀ka tó lè dúró wájú ẹ̀ nígbà wọn á rí báyẹn tí wọ́n sì rí pé tí kinní yìí bá ń lọ yóò padà fẹ́ mọ́ yí lé àwọn lórí pọ̀ bí ẹ ṣe dẹ́te nìyẹn ète yẹn àwọn kan nú àwọn onítàn wọ́n sọ wípé ìkan nú àwọn tó jẹ́ bí ọba wọn òun náà ni wọ́n lọ bá ní ẹ sọ fún wọ́n ti lọ kó sí lórí wọ́n ṣe tàhrídù rẹ̀ ẹni yìí kò lè pè rẹ̀ o yóò padà kò bọ́ àwọn Banu Israel yìí náà ọba wọn yẹn lọ wá pàṣẹ wípé wọ́n lọ pa ànábì Ìsá kí wọ́n sì kàn má gbélébù wọ́n lọ parọ́ fún yóò bà ọjọ́ iwájú rẹ̀ jẹ́ ẹ̀wọ̀n àwọn tí wọ́n bá sì ní ìjọba lọ́wọ́ wọn ò ní fẹ́ jọ́ tán gbogbo nǹkan tí ó bá fi ní tán òun náà wọ́n sì fẹ́ ṣe ìyẹn pàṣẹ bẹ́ẹ̀ ìyẹn tá sì ń wí kò ní ìdí kéèyàn ṣe stigrọ́bù rẹ̀ ó ń ṣẹlẹ̀ tó fi dáyé ìsìn táwọn tí wọ́n jẹ́ alágbára tí wọ́n bá rí páwọn àfà wọn kò ní pé àwọn bí wọ́n wà láyé pàápàá jùlọ lórí àbòsí táwọn ń ṣe àbí irú ètò ìjọba táwọn ń ṣe tí ọ̀dá bákan wọn ò lè ṣe àwọn àfáàkù ámbèlè tàṣí aráàlú wọn náà ti rí àwọn orílẹ̀-èdè tí wọ́n ti ń kó àwọn àfáà pamọ́ nítorí pé wọ́n rí pé in táwọn àfáà yẹn ń sọ ọba táwọn ń ṣe ọba mu tàbí kò ní bá ń táwọn padà ṣe mu in táwọn fẹ́ padà ṣe kò ní bá mu àwọn àfáà yẹn wọ́n máa pariwo against àwọn wọ́n tètè ń kó wọn lẹ̀ bí ẹ ṣe máa ń ṣe nìyẹn eléyìí náà ó pàṣẹ ẹ lọ pa ẹ̀sìn kàn má gbélébù àwọn kan wọ́n sì sọ míì pé kò sí pé ọba kan àwọn ní ẹ̀mọ̀ kóra wọn jọ bó ti ẹ̀jẹ̀ wípé wọ́n ní kóra wọn jọ tí wọ́n pọ̀ dáadáa bíi 4,000 nígbà náà lọ́n sì ní ànábì Ìsá ó ní àwọn hawariyun gẹ́gẹ́ bá a ṣe ti sọ síwájú níjọ́ tí wọ́n pàṣẹ yìí àwọn ní àwọn hawariyun tí wọ́n wà lọ́dọ̀ rẹ̀ wọ́n jẹ́ 12 tí wọ́n wà ní ọ̀dọ̀ rẹ̀ wọ́n pàṣẹ pé kí wọ́n wá pa bóun náà ṣe ti gbọ́ pé ọ̀dà ń pé irú ìṣẹ̀lẹ̀ yìí ń ṣẹlẹ̀ ó ti wá bá àwọn hawariyun náà yẹn ó wọlé tí wọ́n ó sọ fún wa pé pa ìṣẹ̀lẹ̀ tí ó ń ṣẹlẹ̀ ta ni nínú yín tí ó dúró pé kọ́lọ́run ọba ó gbé àwọ̀ mi wọ òun tí ó gba ikú òun kú tó sì jẹ́ wípé yóò padà pàdé òun lálìjánnà ìgbà tó sọ bẹ́ẹ̀ fún wọn
wọ́n ní kan nú wọn ọ̀dọ́ kan nú wọn jáde wọ́n pè ní Jirjis ó jáde ó dìde ń tiẹ̀ wípé èmi lórí pé òun kéré ọlànàbí Ìsá ní ó jókòó ó tún rìpíìtì ọ̀rọ̀ rẹ̀ lẹ́ẹ̀kan sí ta ni ó gbà tí ó jẹ́ kọ́ lọ́wọ́ ó gbé àwọ̀ òun wọ̀ òun ẹni ẹkọ̀ òtún sọ̀rọ̀ ẹni náà ló tún dìde òun ó ṣe ànábì Ìsá tún ní jókòó ó tún wí lẹ́ẹ̀kẹta kò sẹ́ni ẹ̀ka tó sọ̀rọ̀ ẹ̀ntà wí náà ló tún dìde ànábì Ìsá wá sọ fún pé ókè anta wa dhaka ókè ìwọ náà ni Ọlọ́run yóò gbé wọ̀ wọ́n ní eléyìí ẹni yẹn òun náà lọ́lọ́run gbé àwọ̀ ànábì Ìsá ló gbé wọ̀ tó jẹ́ wípé ìgbà tí àwọn tí wọ́n jẹ́ ọmọ ogun yẹn tàbí àwọn Banu Israel tí wọ́n wà ànábì Ìsá tí wọ́n wà káàkiri nígbà tí wọ́n dé ẹni yẹn ni wọ́n rí ni wọ́n mú ni wọ́n lọ yẹpẹrẹ bí wọ́n ṣe láwọn yẹpẹrẹ rẹ̀ ni wọ́n pa tí wọ́n kà má gbélé àwọn míì sì sọ mí òun ni wípé ẹnìkan ó wà tó jẹ́ wípé òun náà ló pilẹ̀ jẹ́ ọ̀gá nínú àwọn tí ó ń gbé àwọn ọ̀rọ̀ yìí tó lọ bá ọba tó sọ gbogbo àwọn kìíní yẹn wọ́n ń pè ní Yahuda òun ni wọ́n wá nígbàtí wọ́n ń wá ànábì Ìsá tánàbí Ìsá ti tẹ́ ń wá ànábì Ìsá káàkiri tánàbí Ìsá wọ inú ilé òun ni ẹran lọ sínú ilé wípé kó lọ wo ànábì Ìsá kó lọ wò wá nígbà tó débẹ̀ wọ́n gbé àwọ̀ ànábì Ìsá wọ́n gbé wọ̀ ọ́ ní lójú rẹ̀ báyìí ó di wípé ojú ànábì Ìsá ni nígbà tó jáde àwọn ó sọ pé òun ò rí ta ni ẹbí wọn náà rè ó rí ta ni ẹbí wọn náà rè tó fẹ́ mọ́ sọ pé àkè sóhun kìíní kan gẹ̀rẹ̀ ní tó wì náà nìyẹn wọ́n sáàmù wọn mọ́ lọ àwọn tá a wí wọ́n ní kódà àwọn kan láàrin wọ́n sọ wípé ojú rẹ̀ wajhuhu ka wajhi Ìsá ojú rẹ̀ sì jọ ojú Ìsá o ṣùgbọ́n bádánù rẹ̀ ka bádánì sahibina gbogbo ara rẹ̀ yìí lọ jọ ara èèyàn wa ẹ wò bó ṣe ọjọ́ ṣùgbọ́n wọ́n wò pé òun náà ni ó jẹ́ wọ́n sá mọ̀ lọ bẹ́ẹ̀ wọn gbọ́n kankan tí wọ́n fi pa àti ìtàn méjèèjì nígbàtí ànábì Ìsá wọlé ń tiẹ̀ ó di pé ànábì Ìsá wọ́n gbé àwọn gun sánmà lọ wọ́n ní láti bí ihò kan tó wà níbi àjà òun náà ni wọ́n ti gbé ànábì Ìsá ni màláíkà Jibril ti wá gbé ànábì Ìsá gun sánmà lọ òun náà wá ní Kùránì fẹ́ sọ fún wa ń bí yìí wípé wà mákàrú nígbàtí ẹ ń dètè wọ́n ti ń gbọ́rọ̀ irọ́ wọ́n ti ń gbé òfófó káàkiri wọ́n ti ń lọ parọ́ fọ́ba ọlọ́run náà wà mákàrọ̀ lọ ọlọ́run ti ń wò wọ́n ọlọ́run náà ti ń wò wọ́n pé ẹ̀rí afẹ́wo bí ẹ bàjá ó ti ìtumọ̀ mákùrù tọ́lọ́run ní istidraj ìyẹn ni wípé alwuqufu lahum inda muntahal amr ọlọ́run ó ti lọ dúó dè wọ́n níbi tọ́rọ̀ forí sọlẹ̀ sí pé ẹ sáà máa ṣe gbogbo ẹ̀bọ̀ ibi tí ó parí sí àti dúó dè yìí bẹ́ ìyẹn ni pé wọ́n ṣe gbogbo tí ẹ fẹ́ ṣe wọ́n plan rẹ̀ wọ́n kàn plan bọ̀ ọwọ́ ni plan tọ́lọ́wọ́ bá sì ní bí ṣe máa ń jẹ́ òun ni plan nígbàtí wọ́n bá ní o mú káàdì tiẹ̀ ojú lẹ̀ báyìí kọ́lọ́run ó fi ọba lé ọlọ́run ò ní ìdí kọ́ ẹ̀sẹ̀ mọ́ sọ pé kọ́ ẹ̀sẹ̀ mọ́ bọ́ plan rẹ̀ pé ìwọ ṣe báyìí ṣe báyìí ṣe báyìí yóò kàn pàṣẹ ni pé gbogbo ń tẹ́ ṣe yẹn kó yí sí báyìí yóò sì yí sí ẹ wò wọ́n ti múra o wọ́n ti kóra wọn jọ kódà nínú ìtàn wọ́n ní informant láàrin àwọn Hawari yìí wọ́n ti ní informant ẹ wo bí ẹ rí pé plan dáadáa wọ́n ti lọ sọ fún ọba nìkan wọ́n ti ba orí ọba jẹ́ ọba náà ti kó àwọn èèyàn jọ tí ẹ ti ń bọ̀ wá mú ànábì Ìsá àwọn tó súnmọ́ ànábì Ìsá wọ́n ti ní informant láàrin wọn ṣé wọn ò ti plan tàbá ṣé wọn ò ti dètè ṣé kò complete ṣùgbọ́n ọlọ́run
òun ni Allahu min wara'il qasdi ni gbogbo èròǹgbà rẹ tó bá ń rò Ọlọ́run bá ló wà lẹ́yìn rẹ̀ ìyẹn ni pé ibi tó lọ muntaha gbogbo ẹ̀ pátá ibi tó lọ forí ẹ̀ sọlẹ̀ sí báyìí Ọlọ́run ti dúró dì ọ́ ńbẹ̀ inna rabbaka labil mirsad Ọlọ́run ti lúgọ̀dì ọ́ kọ̀ọ̀kan débi tó Ọlọ́run fẹ́ dé báyìí kó jásí ń tọ́lọ́run fẹ́ ni bọ́lọ́run ṣe máa ń ṣe fún gbogbo ẹni tó bá sọ pé òun dé tẹnu bọ́lọ́run ṣe máa ń ṣe fún àwọn kèfèrí nù bọ́lọ́run ṣe máa ń ṣe fún ẹnu ó rí pé nínú súrọ́tù Nur kọ́ nìyẹn walladhina kafaru Ọlọ́run láwọn kèfèrí bí ẹ̀sìn wọn a'maluhum kasarabin biqi'a gbogbo ṣẹ́ hatta idha ja'ahu lam yajidhu wa wajada Allaha 'indahu fawaffahu hisabahu wallahu sari'ul hisab. Ọlọ́run ní gbogbo àwọn kèfèrí tí ó jẹ́ pé àwọn fẹ́ máa tako Ọlọ́run wọ́n fẹ́ máa tako àwọn olùgbàgbọ́ òdodo Ọlọ́run ní a'maluhum gbogbo tí ẹ rí kí wọ́n ṣe ń ṣe pátá gbogbo bí àwíjọ rẹ̀ níbi tí ẹ rí kí wọ́n ti máa ṣe kése pé wọn ò ní plan kése pé wọn ò good wọ́n good ṣùgbọ́n a'maluhum gbogbo sẹ́tọ̀ orí tí ẹ ń ṣe yẹ wọ́n ṣiṣẹ́ wọ́n plan gan o wọ́n work towards it nìkan a'maluhum kasarabin biqi'a bí ṣe wọ́n ṣe máa ń jẹ bó ṣe máa ń jẹ òun ni sarab yọjọ bí à ń pè náà yọjọ bí marriage tó jẹ́ pé ọ̀rọ̀ wà lọ́ọ̀kan báyìí ó wà láàyè kan tó jìnà báyìí tó jẹ́ pé yasabu bọ́mọ̀ ánù ẹn tó gbẹ́ngbẹ́ tó ti gbẹ́ débì kan yóò máa rò pé yóò rò pé omi ni yóò máa rò pé marriage omi ni lọ́ọ̀kan pé omire hatta ìdájà bí ó ṣe rónù lọ fáá títí tí ó fi dé ibi omi tó wí tí ó fi dé ibi sàrọ́ọ̀bù yẹn lam yajidhu shay'a kò ní bá nǹkankan bẹ̀ wa wajada Allaha 'indahu Ọlọ́run ní ọba ń di ẹ ìyẹn ni pọ́lọ́run ti dúó dé ń bẹ̀ pé wò ó gbogbo ìtumọ̀ rẹ̀ ní wípé gbogbo ṣẹ́ wọn tí wọ́n bá ń ṣe báyìí wọ́n máa wò pé tí a bá ti ṣe báyìí àṣeyọrí wọ́n ti máa wo àṣeyọrí ń báyìí wọ́n rí àṣeyọrí wọ́n rí báyìí lọ́ọ̀kan àṣeyọrí tẹ́ sì ń rí òfúùtù fẹ́ tẹni tí wọ́n bá ti débẹ̀ báyìí wọ́n kàn rí pé kò jáṣeyọrí pẹ́ẹ̀pẹ́ mọ́ ni Ọlọ́run ni wọ́n wà pàdé ń di ìtumọ̀ ẹ̀ ní pé àṣẹ Ọlọ́run in tọ́lọ́run fẹ́ jẹ́ ọ̀sẹ̀ oní wọ́n àpadà pàdé wọ́n padà rí fáwàfáwò hisab Ọlọ́run yóò dẹ̀ kwẹ́sàn wọn fún àti ó pé wallahu sari'ul hisab Ọlọ́run ọba ó sì fásitì lẹ́ni tí máa ń ṣe tí ó kwẹ́sàn fún òyìn ọ̀ tó bá fẹ́ ṣe àkáǹtì rẹ̀ yóò fásitì láti ṣe ìyẹn ni pé ó lè rí ńgbà míì Ọlọ́run ó ṣe ìstìdọ́rọ̀jù ẹlòmíì kó jẹ́ ọpẹ́ tọ́lọ́run bá sì fẹ́ jẹ́ ọpẹ́ tó fẹ́ jẹ́ fásitì náà ó lè jẹ́ fásitì o ká lè bá bẹ̀rù Ọlọ́run dáadáa bọ́lọ́run ṣe máa ń ṣe nù áyà yẹn ó fẹ́ ra ṣàlàyé lábala kan bó ní súra makrila bó ní ṣe máa ń jẹ́ òní pọ́lọ́run ó kàn ra dúó dì ọ̀ ní kí ló fẹ́ ṣe gan ló fi jẹ́ wípé gbogbo àwọn tí wọ́n máa ń dètè lórí iṣẹ́ Ọlọ́run àbí àwọn èèyàn Ọlọ́run àbí àwọn àwùjọ àwa mùsùlùmí bí ọ̀rọ̀ wọn ṣe máa ń jẹ́ nù bọ́rọ̀ wọn ṣe máa ń jẹ́ nù ẹ wo àwọn tí ẹ wo àwọn lẹ́nu ọjọ́ mẹ́ta a lè fi ṣe example ẹ wo àwọn Israel wọ́n ti ń plan tipẹ́ o wọ́n ti plan tipẹ́ o tí wọ́n ti ń plan yìí tí wọ́n ń pè ní tatbir normalization wípé káwa tá a jẹ́ mùsùlùmí pàápàá jùlọ àwọn orílẹ̀-èdè lábáwá kí wọ́n máa wo orílẹ̀-èdè Israeli tó jẹ́ wípé ó wá gbalẹ̀ àwa mùsùlùmí ni ó wá gbalẹ̀ lábáwá ni kí wọ́n máa wò sí orílẹ̀-èdè tó wá gbalẹ̀ mọ́ kí wọ́n máa wò sí bí orílẹ̀-èdè normal sẹ́yìn pé Nàìjíríà ní ìsìn normal ní Nàìjíríà tá a gbalẹ̀ anybody àgbà kò sẹ́nìkan tó sọ pé àgbàlẹ̀ òun la fi wá ń jẹ́ Nàìjíríà sẹ́nìkan wí bẹ́ẹ̀ rí
gbogbo àwọn country yòókù náà rí pé gbogbo wọn náà ṣe rí nù kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ Israel àwọn gbalẹ̀ àwọn onílẹ̀ ni wọ́n gbalẹ̀ country on country wọ́n wá sọ country on country di country tara wọn wọ́n ti wá ń ṣiṣẹ́ lọ́dọ̀ gbogbo àwọn olórí orílẹ̀-èdè Lárúbáwá àti àwọn olórí orílẹ̀-èdè mùsùlùmí lẹ́yìn ìgbà tí wọ́n ti parí iṣẹ́ lọ́dọ̀ àwọn tí ó jẹ́ bí irú tí bí àwọn Amẹ́ríkà gbogbo irú wọn yẹn tí wọ́n ti parí iṣẹ́ tó ti pé wọ́n wá ń ṣe lórí orílẹ̀-èdè àwa mùsùlùmí àti orílẹ̀-èdè Lárúbáwá wọ́n ti wá ṣiṣẹ́ yẹn náà lọ́dọ̀ ara wọn wọ́n dẹ̀ ti parí ẹ̀ wọ́n ti parí ẹ̀ débi pé gbogbo àwọn orílẹ̀-èdè tó jẹ́ orílẹ̀-èdè mùsùlùmí yẹn àtàwọn orílẹ̀-èdè Lárúbáwá ìtọ́pọ̀ nú wọn ni ẹ ti ń kéde wípé àwọn tí ń bá Israeli ṣe normal bí country torí wọn ò mọ bá Israeli ṣe bí country tẹ́lẹ̀ wọ́n ti ń kéde pé àwọn tí ń bá ṣe òun náà làwọn tatbi'at táàrí àwọn hamalat tatbi'iyya àwọn normalization campaign táàrí gbogbo àwọn orílẹ̀-èdè Lárúbáwá àwọn orílẹ̀-èdè àwọn mùsùlùmí táwọn náà ń sọ pé Israeli wọ́n ti ń bá ṣe normal kí ni ẹ fẹ́ fi ṣe ìṣẹ́ ẹ fẹ́ fi ṣe ni pé tó bá ti di wípé gbogbo ẹ̀ àwọn ti parí iṣẹ́ yẹn tí wọ́n ti ń bá wọn ṣe bí normal country in tó ṣẹ́kù nú Palestine ilẹ̀ tó ṣẹ́kù àti iṣẹ́ tó ṣẹ́kù lọ́dọ̀ àwọn láti kílíà gbogbo rẹ̀ àwọn kan ra ṣébà ní sẹ́yìn pé yóò ti rọ̀ gbogbo wọn ti ń bá wọn ṣe bí normal àwọn ti jọ wà normal àwọn ti kó sí ẹ lórí normal ẹlòmíì inú àwọn orílẹ̀-èdè Lárúbáwá ó ti ń bá wọn ṣe débi pé ó tún bá wọn ṣe wọnú ẹ̀sìn tí wọ́n tún jọ dá àwọn ad-diyanatul ibrahimiyya dinun jadid wọ́n dá ẹ̀sìn míì lẹ̀ tí wọ́n pè ní ad-diyanatul ibrahimiyya ẹ̀sìn Ibrahim yẹn yóò wá jẹ́ ẹ̀sìn kan tó jẹ́ pé mulaffaqun minan nasraniyyati wal yahudiyya wal islam tó jẹ́ pé a mú islamu àti yahudi àti Júù àbígínẹ́ ń gbé wọn àti Christianity a wà lẹ̀pọ̀ yóò wà jẹ́ nǹkan kan náà wọ́n gbà wípé ìròrí tí wọ́n mú wá ní pé gbogbo wọn náà àtọ̀dọ̀ ànábì Ibrahim ni wọ́n ti wá وما كان إبراهيم يهوديا ولا نصرانيا إبراهيم سيني كيس يهودي كيس نصارى أو أنه سورة ولكن كان حنيفا مسلما مسلم لا سنة يعني سو والله أنت كلير فوا أقول مسلم لا سنة يعني تو ري يهودي أنت فعل لكم أجمع روا مسلم لا سنة يعني wọ́n ti dálẹ̀ láwọn orílẹ̀-èdè Lárúbáwá táwọn kan nínú orílẹ̀-èdè Lárúbáwá tí wọ́n ti kọ́ ṣọ́ọ̀ṣì àti mosque àti synagogue àwọn kí la ń pè àwọn Yahudi àwọn Júù tí wọ́n ti kọ̀pọ̀ báyìí wọ́n ti kọ̀pọ̀ wọ́n kọ̀pọ̀ sójú kan wọ́n wá ṣe débi pé àwọn mùsùlùmí wọ́n invite àwọn mùsùlùmí tí wọ́n táwọn náà lọ ṣèṣìn inú chọ́ọ̀chì wọ́n tún lè ṣèṣìn inú kànísà náà inú synagogue àwọn Christian náà kàn wọnú mosque bó ṣe wù wọ́n wọ́n ṣèṣìn bẹ́ẹ̀ lọ wọ́n sà ń ṣe wọnú ara wọn lọ́dọ̀ ara wọn wọ́n ṣe eléyìí nítorí pé wọ́n fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ lọ́dọ̀ àwọn Lárúbáwá general bá kún wọ́n fi wá dá padà sí orí al-Masjidul Aqsa wọ́n wá ṣe nǹkan kan tá ń pè ní at-taqsimul makani wọ́n pín mọ́sáàsì Aqsa bẹ́ẹ̀ náà ẹgbẹ́ wọ́n ti practicalize ẹ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ bí Yahudi àwọn bí orílẹ̀-èdè Lárúbáwá wọ́n ti practicalize ẹ̀ táwọn kọ́ mọ́sì àti chọ́ọ̀chì àti synagogue pọ̀ wọ́n wá practicalize ẹ̀ lórí mọ́sáàsì Aqsa wọ́n wá pín mọ́sáàsì Aqsa sọ́nà mẹ́ta Christian ni wọ́n máa lò tiẹ̀ mùsùlùmí wọ́n máa lò tiẹ̀ àwọn náà wọ́n máa lò tàwọn náà tó jẹ́ pé ń gbọ́ bá padà yá in tí ó padà lead sí ni pé tí wọ́n bá ti pín sọ́nà mẹ́tẹ̀ẹ̀ta yẹn ẹ mọ̀ pé structure mọ́sáàsì Aqsa tó wà ń bẹ̀ bá kò ní value mọ́ yóò ní ìdí pé nígbàtí ẹ̀yin Christian tí wọ́n bá ti allocate àyè tẹ̀yin fún yín ẹ̀yin Muslim wọ́n ti allocate àyè tẹ̀yin fún yín ẹ̀yin Júù náà wọ́n ti allocate àyè tẹ̀yin fún yín ẹ̀kọ́ àwa mùsùlùmí á fẹ́ wò pé àbí kámú ọ̀dọ̀ tàwa mùsùlùmí mosque wà ń bẹ̀ bí mosque náà ni àbí àwọn ọ̀fẹ́ ní ìdí kíní pọ̀ bó ti ẹ̀jẹ̀ pàwà náà a ní ìdí pé ká tún mosque ṣe ká ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n bí mosque ṣe wà ẹ́ rí pé kò jọ church so àwọn Christian wọ́n fẹ́ wò pé kíní kò jọ church dáadáa náà wọ́n á fẹ́ tún kọ́ ní church
ìyẹn ni pé páàtì mọ́sáàsì Aqsa wọ́n wà fẹ́ tún kọ́ church àwọn Júù náà wò pé kíní yìí ọjọ́ sínágọ́gù náà ọ̀dọ̀ wa yìí ọjọ́ wọ́n wà fẹ́ tún kọ́ ní sínágọ́gù wọn wọ́n wà padà tún gbogbo kíní yẹn kọ́ kọ̀ wà ní mọ́sáàsì Aqsa wà di tí èsì mọ́sáàsì Aqsa wọn ní tẹ́ fẹ́ ṣe nu kódà wọ́n ti ń wò ó pé ọwọ́ parí 2023 yẹn làwọn bẹ̀rẹ̀ ètò tí mọ́sáàsì Aqsa náà ibi tó ti mọ̀ kí ló dé táwọn ọmọ ìyá tẹ́ fi ṣe October 11 nìyẹn o ní tẹ́ fi ṣe nu wọ́n wò pé kó tó di pé ọdún yìí ó sì parí àjẹkájàlù kan jálù yìí tó yẹ pé ara yín ò ní balẹ̀ mọ́ ló fi jẹ́ pé tó bá di táwọn ọmọ ìyá yẹn tẹ́ ń jà mọ́ rò pé wọ́n ń jà fún orílẹ̀-èdè Palestine lásán gbogbo ló fi rí pé gbogbo àwọn máàríkù wọn báyìí wọ́n sọ ní ó kọ tó rí ilé tí mark sọ ni bí By Qudus bí ilé ìtọ́ láti yìí ìtọ́ láti before intense lọ wọ́n pè ní By Qudus ìgbà eléyìí wọ́n pè ní gíní Tufanul Aqsa gbogbo ìgbà tí wọ́n báyìí ti àtàkì mọ́sáàsì Aqsa báyìí kí ní wọ́n ṣe àwọn ló fi mẹ́sẹ̀jì tàwọn náà ránṣẹ́ gbàgbára wọn ṣe ká ló fi mọ̀ pé kìí ṣe àwọn eléyìí ṣe pé ń jà fúnlẹ̀ lásán o wọ́n jà fún àkídà ìkánnú àkídà wa mùsùlùmí ó ní mọ́sáàsì Aqsa tó rí mutajaddirun fi àkídàtìnà ó fẹsẹ̀ rinlẹ̀ báyìí ni tó fẹsẹ̀ walẹ̀ dáadáa tó dúó tó stand ìbàjẹ́ wọn ò bẹ́ nìkan dáa láti túkú mẹ́ àfi tó bá yọ àwọn àyà àti Surotul Isra àbí Surotul Isra náà tó kó lódìdí tó ní òsì mọ́ kò sì ṣe kó inú lè bí ọ pín kọ́ pàdé nínú Kùránì tí ẹ inú lè bí ọ pín ó ṣe bí ìkanwá ìwọ̀n náà fàyà ó lè rí fàyà lórí ti àwa ó lè rí ó lè kó gbogbo ẹ̀ ńlẹ̀ lọ́dọ̀ ara tí ẹ ọ̀sán kú ńlẹ̀ owó ìsì ẹ̀dànù ọ wà lọ́dọ̀ tí a àkídà wa ni tí wọ́n bá ti wá ṣe ń tàn wí tí wọ́n bá ti ṣe tán yọ́ wà kúgbò ni wọ́n ṣe fẹ́ clear àwọn ilẹ̀ tó ṣẹ́kù tó kùkù àwọn ọmọ Palestine ogun tí ń jà yìí wọ́n ti ń plan rẹ̀ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti jà ogun tí ń bá àwọn ará Gaza ìjà yìí wọ́n ti plan rẹ̀ lẹ́tẹ̀lẹ̀ fáwọn wà jà tẹ́lẹ̀ ní táwọn ọmọ ìyá kan ṣe òní wípé kó tó di táìmù ìgbà tẹ́ plan tẹ́ ti wá parí gbogbo plan yín tán tẹ́ ti ṣe gbogbo ẹ̀ tán kásáré àjálẹ̀ rẹ̀ débi pé ẹni sọ̀sídì lórí ìntẹ́fẹ́ sọ̀sí wọ́n ti plan rẹ̀ débi pé gbogbo Gaza yẹn wọ́n ti ní mọ́ntí kọ̀ọ̀kan lọ́dọ̀ ara wọn báyìí tó jẹ́ pé wọ́n lọ ṣebẹ̀ wọ́n lọ kọ́ bíi pé bíi Gaza gbogbo àwọn tó wà ní Gaza wọ́n lọ kọ́ sí bí ibẹ̀ tó wá jẹ́ pé ibẹ̀ jọ bíi Gaza wọ́n wá máa ń kó àwọn tẹ́ rí tí wọ́n wà ní gìláàfù Gaza yẹn àwọn ọmọ ogun tí wọ́n wà ní àwọn erékùṣù Gaza tí wọ́n sọ̀rọ̀ àǹdí Gaza táwọn ọmọ ìyá lọ àtáàkì ní October 7 jàre tí wọ́n lọ àtáàkì yẹn àwọn ọmọ ogun yẹn àwọn ní wọ́n train wọ́n kó wọn lọ síbẹ̀ wọ́n ní kí wọ́n máa ṣe training bẹ́ẹ̀ bó ló ti fẹ́ wọ kínní wọ́n ti ń ṣe training ní ìsèké sọdún kan nínú táwọn èèyàn ń sọnù gbà gbogbo àwọn training tẹ́ ti wá ṣe ibo lọ́wọ́ wá padà ìgbẹ́ débẹ̀ ní ìsìn agbára wọn ọ̀ká àwọn tí wọ́n lọ bá mọ́ wọ́n wà jádà lọ́hà ìndàwó ọlọ́run ní bá pàdé káwà fáwù ìsá ọlọ́run sì pẹ̀sẹ̀ wọn fún ọ tó pé dáadáa wọ́n bá lẹ́kù òtúfàhù wọ́n bá kú wọn pàdé ń bẹ̀ lọ́pọ̀lọpọ̀ ẹ rí pé gbogbo ìntàwí wọ́n ti ń plan rẹ̀ tó ti pẹ́ wọ́n ti ń ṣe díẹ̀ tí wọ́n ti ń gbé owó àwọn lábáwá wọ́n ti ń lè prẹ́yọ̀ lórí wọn nígbà wá padà yá wọ́n jẹ́ ó dé orí Tafseer wọ́n normalize ẹ̀ ó kú wọ́n tún gbé débi pé ká sọ ẹ̀sìn pọ̀ mọ́ra wọn ó kú kí wọ́n kàn ra parí báyìí ọlọ́run ọba ọdẹ ra gbèsè rẹ̀ dé ní ìsìn in táwọn ọmọ ìyá ṣe ó ti dá gbogbo kùtò wá àti wọn gbogbo plan wọn yẹn gbogbo ìgbésẹ̀ wọn gbogbo step wọn yẹn ó ti dá padà dẹ̀yìn tó jẹ́ pé subhanallah ó ti dá padà jìnà pọ̀ ní o anybody kò gbọ́dọ̀ sọ wípé wọ́n pariwo tẹ̀tìbí òun kankan mọ́ láì gbogbo a máa ṣe normalization pẹ̀lú àwọn èèyàn ó gbù ọ́ lépè ní pé àwọn tí ń pààyàn
ó dá padà débi pé ó ti dá padà sí àwọn afẹ́ ilé sọ pé àmọ́ táìmù ìgbà tó fẹ́ dá padà sí gan torí àwọn Amẹ́ríkà àrántí ìgbà tí àwọn Amẹ́ríkà ń sọ́pọ̀tì àwọn ará Amẹ́ríkà tí ń sọ́pọ̀tì Palestine ìrántí nínú àwọn ìtàn ìrántí àwọn ará Amẹ́ríkà tí ń sọ́pọ̀tì báyìí tí ń sọ́pọ̀tì tí ń lé àwọn adarí wọn kiri wọ́n máa gbé kojú wọn ọwọ́ sì débi pé àwọn ará Amẹ́ríkà lẹ́nu ọjọ́ mẹ́ta ìkànnú àwọn ọmọ ogun wọn nínú àwọn Air Force wọn níbi tó lédè tí ń sọ́pọ̀tì dé ó dẹ̀ mú nítorí pọ́ fẹ́ protest ó dẹ̀ mú ara rẹ̀ lọ báyìí fúnra rẹ̀ lọ sí iwájú embassy Israel ó dẹ̀ gbé petrol lọ ó dẹ̀ da petrol síra rẹ̀ ó dẹ̀ sáná sí ẹ̀ńtà wí di bọ́sálì kìámọ́ láti protest pé ẹ gbọ́dọ̀ free Gaza ni àwọn tá a ṣe wí àwọn gangan ní àwọn tí wọ́n mọ̀ jẹ́ kí Israeli ò jókòó ní inú Gaza àwọn gan ni wọ́n tún wá ń takò bá ìgbé irọ́ ni ẹ gbọ́dọ̀ free Palestine ní yẹ free Palestine free tí ń pariwo tọ́mọ ogun bá fi ṣe bá ọmọ ogun táwọn wí ké sọmọ ogun lásán ìkànnú àwọn tí ń ṣiṣẹ́ ní àwọn intelligent sector wọn kan intelligent agency wọn kan ìkan ó ń ṣiṣẹ́ nínú rẹ̀ kódà wọ́n ní ibẹ̀ ló ti rí wípé nítorí tó fi ṣe gbogbo tó ṣe ní pé níbi àwọn níbẹ̀ lọ wà ló ti wá rí wípé àṣé àwọn forces Amẹ́ríkà gan wà ní Israeli tẹ́ ń sọpọ́ọ̀tì àwọn ọmọ ogun Israeli ó rí inú fáìlì báyìí in tó fà á tó fi ṣe gbogbo protest yẹn nù pé àkọ̀yẹ́ kọ́ máa lọ báyìí ọwọ́ sì débi pé ọ̀gọ̀ọ̀rọ̀ nínú àwọn tí wọ́n jẹ́ àwọn celebrities ní ẹ̀ ti gbà Islam àwọn bíi méjì kan tó ti gbà Islam lẹ́nu ọjọ́ mẹ́ta àwọn celebrities ńláńláńláńlá tó jẹ́ pé ibi tí wọ́n fi bẹ̀rẹ̀ lásán òun ni wọ́n kàn máa support Palestine pé wọ́n kàn support Gaza ńgbọ̀ ya wọ́n bá dórí Islam ọmọ iye àwọn tí wọ́n ti gbà Islam lọ́ba bó ṣe wà ó lè lead sí tó jẹ́ wípé Amẹ́ríkà gangan gbogbo Amẹ́ríkà gangan àwọn èèyàn ń bẹ wọ́n dẹ̀ gbà Islam lọ rẹ́kẹrẹ́kẹ́ tó jẹ́ wípé àwọn Muslim ni wọ́n tún padà máa darí Amẹ́ríkà gangan ó lè lead sí ó yìí ti ṣẹlẹ̀ ní òtàn ìwọ lọ́ọ̀ka tán àwọn mọ̀gúùlù tí àwọn mọ̀gúùlù àsìlẹ̀ ó lè pè wọ́n náà ní àwọn Tatar tí ẹ bọ́ sí Iraki tí ẹ bọ́ sí Baghdad ní kápítà wa mùsùlùmí wọ́n dẹ̀ pa èèyàn tí àfáà wa Ibn Kathiru pè ní èèyàn 2 million àwọn mọ̀gúùlù táwọn wí ọjọ́ mọ̀ pé ń gbọ́ padà tún yá wọ́n tún gbà Islam Allahu Akbar àwọn rí àwọn adarí tó jẹ́ pé mùsùlùmí ni wọ́n láàrin àwọn Tataru yẹn gangan àwọn Tataru kódà tí wọ́n tún gbógun ti ra wọn báyìí táwọn tó tún jẹ́ mùsùlùmí tún wìn ní àwọn tí èsè mùsùlùmí àwọn èèyàn ni pé àwọn tí wọ́n lágbára jù láàrin wọn wọ́n tún padà di mùsùlùmí níbi tí Ọlọ́run tó jẹ́ wípé wa makaru Allah bẹ́nìkan lóhun ó dẹ́tẹ̀ sí ẹ̀sìn Ọlọ́run àbáwọn tí ń tẹ̀lé Ọlọ́run náà ti ń bọ́ dalẹ̀ ó ti ń wọ̀ ìtumọ̀ mẹ́kúrù Ọlọ́run láì ti ṣàlàyé Ọlọ́run ọba ló sì mọ mẹ́kúrù ṣe jù àbí mẹ́kúrù wo ètè èwo lóhun pé ọ fáìn jù ju bí ọmọ kan adarẹ̀ láàmú máa ṣe bọ̀ nígbà tó bá yìí ti fẹ́ gẹ̀ẹ́tì ánsà ó dẹ̀ jẹ́ pé ánsà ti alọ́ gẹ̀ẹ́tì ẹni tó ti ń wọ̀ kí mathematics kan bọ̀ báyìí ó ti ń wọ̀ kí question bọ̀ látòkè pé mo fẹ́ gẹ̀ẹ́tì 5 ìwọ sì wò pé 6 ní kọ́ gẹ̀ẹ́tì ọdẹ̀ dúódè níbi final answer ohun tí ń wọ̀ kí ẹ wọ 5 bọ̀ ọdẹ̀ dúódè ní final answer ọdẹ̀ wọ̀ kí ẹ sì sí sẹ́wọ̀n pé òun lọ fáìn jù òun lọ dáa jù téèyàn ní dára ẹ̀ láàmù bọ́lọ̀ wọn bá ṣe máa ń ṣe nù nínú àyà yìí nítorí àyà yìí la fi rí inú àwọn àfáà tó jẹ́ wípé wọ́n gbà pé nínú àwọn okọ̀ Ọlọ́run ọba òun ni al-Makir àfẹ́ jìndù nínú àwọn ìyẹn nítorí àwọn àlàyé mi lè ta fẹ́ ṣàlàyé àwọn kan nínú àwọn ulama wọ́n gbà pé nínú àwọn okọ̀ Ọlọ́run òun ni al-Makir àwọn kan nínú àwọn àfáà sì gbà wípé sífà lásán ni a lè sọ wípé ó wà nínú Asmaullahi al-Husna ọkàn lè jẹ́ sífà ni ò lè wà nínú Asmaullahi al-Husna Ọlọ́run ni wọ́n dẹ́tẹ̀ yìí
nígbàtí ẹ ń dètè idh qala Allahu ya Isa ẹ máa wo bí ètè tọ́lọ́run ọba bọ́lọ̀ ṣe wọ́n ti ń dètè tí wọ́n ti ní informant ní táìmù yẹn ọlọ́run ní idh qala Allah nígbàtàwọn ọlọ́run ọba ta ń sọ fún pé Isa àti ń sọ fún ànábì Isa lẹ̀ pé inni mutawaffika wa rafi'uka ilayya àwọn ọlọ́run ọba á pa ipò rẹ̀ á padà wa rafi'uka ilayya á sì gbé ọ lọ wá bá àwọn ọlọ́run á gbé ọ wá bá àwọn ọlọ́run wa mutahhiruka minal ladhina kafaru á sì fọ́ mẹ́ á jẹ́ kó ọmọ fódá kúrò níbi ìṣesí àwọn kèfèrí وجاعل الذين اتبعوك فوق الذين كفروا إلى يوم القيامة a sì ṣe àwọn tí wọ́n bá ń tẹ̀lé ọ a jẹ́ kó jẹ́ wípé àwọn ni wọ́n jẹ́ فوق الذين كفروا àwọn ni wọ́n máa lékè الذين اتبعوك فوق الذين كفروا àwọn tí bá ń tẹ̀lé wọ Ìsá a ṣe wọ́n ní ẹni tó jẹ́ pé àwọn ni wọ́n lékè àwọn tí wọ́n bá ṣe kèfèrí ila yawmil qiyamah tí ó fi díjọ́ ọ̀gbẹ́ndí al-qiyamah thumma ilayya marji'ukum lẹ́yìn náà àti wọ àtàwọn ọ̀dọ̀ àwọn ọlọ́run lẹ́wà ṣẹ́rí padà sí فأحكم بينكم فيما كنتم فيه تختلفون tẹ́ bá ti wá dọ́dọ̀ àwọn ọlọ́run á wá dájọ́ láàrin yín nípa nǹkan tẹ́ ń yapa ẹnu lé lórí ìyẹn ni wípé idh qala Allahu ya Isa ìyẹn ni pé gbogbo táìmù táwọn láwọn ń ṣètò yẹn ọlọ́run náà tí ó ti ń jẹ́ kó yí ànábì Ìsá lẹ̀ pé inni mutawaffika wa rafi'uka ilayya àwọn ọlọ́run ọba mutawaffika aláàkọ́ ni wípé mutawaffika láti inú fíìlù tawaffa ni tawaffahu ìtumọ̀ tawaffahu sì ní ó lè jẹ́ amatahu gẹ́gẹ́ bí àwọn tí ń si kíní tí ń si Kùránì tú tí wọ́n fi ń padà sọ wípé ànábì Ìsá ti kú gẹ́gẹ́ bá àwọn tí ń tú tàwáfá ó tó wá lè jẹ́ nǹkan mìíràn bí huwa alladhi yatawaffakum bil-layli òun ni ẹni tó jẹ́ wípé yatawaffakum bil-layli sọ́pàá yìí nìyẹn ó jẹ́ ẹ̀sùn nìyẹn ìyẹn ni pé ó lè jẹ́ wípé ànáàmà tí ó jẹ́ kẹ́ẹ̀sùn ànáàmàkum walladhi yatawaffakum bil-layl ìyẹn ni pé walladhi yunimukum bil-layl onímọ̀ yóò jẹ́ kẹ́ẹ̀sùn lóru ọlọ́run ní sì máa ń jẹ́ èèyàn òsùn tó bá ní sùn náà ọlọ́run kan ṣàánú èèyàn ní sùn táfẹ́rí ọmọ fẹ́ bá èèyàn sì ní sùn ó tí ìrẹ́ tí ó sùn rí kò ní sùn ó dẹ̀ lómi wọ́n tó lóògùn fún báyìí kò tó ní sùn nígbàtí ọlọ́run ní ò ní sùn lágbájá ọmọ lágbájá ó ní hàn ó sùn lálẹ́ ìsùn nìyẹn ìkan náà nìyẹn tàwáfá náà sì ni ó lè túmọ̀ kọbàdọ̀ ìyẹn ni pé ó mú gírí báyìí ó mú gírí tí èèyàn bá kọbàdọ̀ ó rí pé èèyàn máa ń kọbàdọ̀ pẹ̀lú yádù ni ó gbá nǹkan mú báyìí kọbàdọ̀ hù àwọn àfáà ní gẹ́gẹ́ bá ṣe máa ń wú pé tawaffaitu mali min fulan ìyẹn ni pé qabadtu mali min fulan owó mi tó wà lọ́wọ́ ẹ̀ bọ́yá mo yá lówó àbí owó mi mo sáré bá mọ́wọ́ mi bá ṣe wọ́n ṣe bá mọ́wọ́ mi jàre qabadtu mali min fulan mo gbà báyìí lọ́wọ́ ẹ̀ mo gbà rí gidi lọ́wọ́ ẹ̀ báyìí tawaffa àwọn ìtumọ̀ tó lè túmọ̀ sí nìyẹn náà tá a bá wá gbé sí ibi áyà yìí àti àwọn áyà míì náà tó sọ̀rọ̀ nípa ibo ni ànábì Ìsá bá ìgbésí ayé wọn dé nígbà yẹn a padà rí wípé àwọn kọ̀rọ̀ àwọn nǹkan tí ó rìn pọ̀ mọ́ àwọn àyàtù yẹn ohun tó túmọ̀ sí òun náà ni pé Ọlọ́run kárí gidi báyìí
bi ruhihi wa badanihi aw jismihi Ọlọ́run kárí gidi bi ruhihi wa jismihi ní ẹ̀rí pé tàwa fà àtàwà tó bá yẹ pé pa ni ó kú ìtumọ̀ ẹ̀ ni wípé Ọlọ́run bó mú yóò kọ̀ bá dọ̀ rúhù rẹ̀ yóò mú rúhù rẹ̀ yóò wá fi jísmù rẹ̀ lẹ̀ bó ṣe ń ṣẹlẹ̀ lọ́dọ̀ tàwa nù tá bá kú jísmù wà nílé ayé báyìí Ọlọ́run ó gbé rúhù lọ ṣùgbọ́n Ànábì Ìsá Ọlọ́run ó kọ̀ bá dọ̀ tiẹ̀ fọ́dọ̀tán tashmalu albadan wa ruh ó gbé ó kó rúhù rẹ̀ ó kó sínú ó sì kó jísmù rẹ̀ náà ó kó sínú ara rẹ̀ báyìí ó kó sínú tí ẹ bá rí àwọn kọ̀rọ̀ inú tó wà níbi àyà níbi àyà ilé àti bí àyà tó wà nínú Surotul Nisa ẹ̀sì lábí àyà 155 nítorí pé nínú àyà yìí lápèjúwe ní ìsìn Ọlọ́run sọ wípé mọ́tàwà fíkà amú wàrọ́ fíúnkà adẹ̀gbí ọ báyìí agbí ọ ìlẹ́yà wá sí ọ̀dọ̀ àwọ Ọlọ́run nínú ìtàn eléyìí tó balance wọn ò rí bọ́dì Ànábì Ìsá ó túbọ̀ sí pé àti òun àti gbogbo ẹ̀ Ọlọ́run gbé lọ sí ọ̀dọ̀ rẹ̀ nìyẹn eléyìí sì ni kò túmọ̀ pé ó ti kú nígbàtí Ọlọ́run bá gbé tó sì gbé rúhù àti bọ́dì lọ ikú tẹ́ fẹ́ wíhun tó túmọ̀ sí pé mọ́ta yẹn bádánù máa ń wà nílẹ̀ rúhù ní ó lọ sí òkè ní ó lọ sí sánmà tó bá ti di wípé rúhù àti bádánù lọ ó ti jọ bí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nígbà tó ṣe Isra wal Mi'raj bí ruhihi wa badanihi só ti kú nìyẹn ó kú òun náà lọ pẹ̀lú rúhù rẹ̀ àti bádánù rẹ̀ eléwòye ṣe kú báyẹn tó bá fẹ́ rúhù rẹ̀ nìkan òun náà lọ́lọ́ òun náà lásọ wípé ó kú nìyẹn kò sẹ́nì kankan tó rí bọ́dì rẹ̀ pẹ́ẹ̀pẹ́ náà wa qawlihim inna qatalna al-masiha Isa ibn Maryam Ọlọ́run bá ń fèsì fún àwọn Christian nínú àyà ó ní wa qawlihim nínú àwọn rádaràdá ibi tí wọ́n ti ṣe kèfèrí láwọn Christian ti ṣe kèfèrí ó ní wa qawlihim àtọ̀rọ̀ wọn tí a sọ wípé inna qatalna al-masiha Isa ibn Maryam apá Masiha Isa ibn Maryam apá Rasulallah tó jẹ́ òjíṣẹ́ Ọlọ́run ọba wa ma qataluhu wa ma salabuhu Ọlọ́run sì ní wọn pa wa ma salabuhu kódà wọn ọ̀kan má gbélébù walakin shubbiha lahum ìjúwọ́n tọ́lọ́ ń ṣe fún ẹni pé ó dàrú mọ́ ẹ lójú bí an alqa shabahahu ala rajulin akhar Ọlọ́run gbé súra rẹ̀ báyìí súra rẹ̀ ó gbé sí ojú ẹlòmíì ó ti wá dàrú mọ́ ẹ lójú débi pé nínú ìtẹ̀ta ti sọ fún àwọn míì àwọn gan sọ wípé ojú ẹni yìí sì jọ ojú Ìsá wa badanuhu ka badani sahibina gbogbo ara rẹ̀ yòókù ló sì fẹ́ jọ ara èèyàn wa tá a rán wọlé ó dàrú mọ́ ẹ lójú lẹ́yìn ìyẹn Ọlọ́run wa innal ladina ikhtalafu fihi lafi shakkin min àwọn tí wọ́n ṣe ìyapa ẹnu lórí rẹ̀ wọ́n ní gbogbo wọn pátápátá ní ẹ́ ń ṣe iyèméjì nípa Ànábì Ìsá ma lahum bihi min ilmin illa ittiba'a dhann kò sẹ́ni kẹ́kẹ́ tó ní ìmọ̀ kẹ́kẹ́ min ilm ìyẹn ni pé adna ilm wọn ò ní ìmọ̀ tó kéré báyìí wọn ò ní nípa rẹ̀ illa ittiba'a dhann gbogbo tí ẹ́ ṣe ojú ittiba'u dhann lọ wọ́n kàn tẹ̀lé àjàrò mẹ́sọ̀ mo rò pé mo dábàá pé ìntẹ́ kàn rò lásán ìntẹ́ rò tí ẹ dábàá èmi náà wò pé mo wò pé ìntẹ́ ń tẹ̀lé lásán nù wa ma qataluhu yaqina Ọlọ́run ní yaqina wa ma qataluhu yaqina ní ti àmọ̀dájú tó bá jẹ́ pé wọn náà wá fẹ́ lámọ̀dájú wọn pa ní ti àmọ̀dájú tó kílíà lọ́dọ̀ Ọlọ́run wọn pa farrafa'ahu Allahu ilayhi Ọlọ́run wọn bá gbé lọ sí ọ̀dọ̀ rẹ̀ ní owó nú àwọn tó kú tọ́lọ́run sọ pé àrọ̀fà rẹ̀ Ọlọ́run ní agbé lọ sí ọ̀dọ̀ rẹ̀ ní ẹ máa wo ìntàfẹ́ sọ ní pé àwọn kọ̀rọ̀ in àwọn tọ́bà ní Ọlọ́run gbé lọ sí ọ̀dọ̀ rẹ̀ ó gbé lọ sọ́dọ̀ ẹ̀ náà
wa kana Allahu azizan hakima. Ọlọ́run ọba sì ní ọba tó jẹ́ pé ọba oníyè alágbára ni, ọba olóye ni. Náà. Wa in min ahlil kitabi illa la yu'minanna bihi qabla mawtihi. Ọlọ́run wá sọ pé wà in min, ìyẹn ni pé wà ma in níbẹ̀ ma ló túmọ̀ sí. Wà ma min ahlil kitabi kò ní sẹ́kù alù kitabi kan. Illa la yu'minanna bihi qabla mawtihi. Kó tó di pé yọ́ wà kú. Wà in min ahlil kitab. Wà in min ahlil kitab. Nínú èdè, àwọn tí ń sọ tí ń tú àwọn kìíní yìí, yuharrijuna ala lugati, in tí a máa ń gbára lé onílógà àrọ̀bíyà. Wà in min sí ni wà in min, tí a bá ilé ló, wà in, tí a bá ilé ló in níbi kan, in tó túbọ̀ sí ni pé kìíní wọ́n padà ṣẹlẹ̀ ni. Allahu Akbar. Yufidu listiqbal. Ìwọ lọ chẹ́ẹ̀kì èdè rẹ̀ wò, lọ chẹ́ẹ̀kì dáadáa. Tó bá ti lo kíní, in min ahlil kitabi illa la yu'minunna bihi. In tí ti lo yẹn, illa la yu'minunna bihi. Àyàfi kó jẹ́ pé yóò gbàgbọ́. Lóòótọ́, yóò gbàgbọ́ yẹn, ó wá ní fíìlù mùdọ́rì, ó lè fẹ́ lo fíìlù mùdọ́rì fún nǹkan mi. Ṣùgbọ́n in tó wà ńbẹ̀ yẹn, àti láàmù tó wọlé tán, kò lè ẹ́fà túmọ̀ sí nǹkan bí ju istiqbali lọ. In tí ó padà ṣẹlẹ̀ ni ó túmọ̀ sí. Tó pé fíìlù mùdọ́rì ní ìsìn, ó lè túmọ̀ sí ìsìn. Ìyẹn sì lè lo fíìlù mùdọ́rì fúngbà tó ti pẹ́ tí àwọn kí. Ṣùgbọ́n in min ahlil kitab, ìwọ náà wò ní èdè. Àwọn tí ń tú tó fẹ́ sọ wípé kí ní èdè ní wọ́n torí in tí a kọ́kọ́ ṣe ni pé wọ́n fẹ́ gbádìí. Toró kílíà dànù, ó kílíà ni ò dànù, píntán pátápátá nínú àdíìsì, nínú ọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wípé ànábì Ìsá ń bọ̀. Débi pé ẹn tó bá takò tó takò àdíìsì tó jẹ́ sọ̀hí, kúfùrù nìyẹn o. Ó kílíà. Ànábì sallallahu alaihi wasallam nínú àdíìsì rẹ̀ kan pé yusilu an yanzila alaykum ibnu Maryam. Yushiku an yanzila alaykum ibnu Maryam. Ibnu Maryam ó ń bọ̀ tí ó padà sọ̀kalẹ̀ wá bá yín. Nínú àdíìsì yẹn, ànábì ní fayukassiranna as-salib. Tó bá dé gbogbo àwọn àgbélébù tẹ́ ń gbé káàkiri pátá òun náà ni ó wà rán. Wa yaqtulanna al-khinzir. Tó bá dé gbogbo àwọn ẹlẹ́dẹ̀ táwọn kírísẹ́nì ń kó kiri yẹn, gbogbo ẹ̀ ni ó wà pa. Kódà wa yad'anna al-jizya, yóò tún wá fi jizya lélẹ̀ òpin ẹni tí ó bá ti gbọ́ lọ́wọ́ bá gbọ́ yóò máa san jizya ni. Hadithi táwọn wí hadithun sahih. Tẹ́nì kankan ò gbọdọ̀ takò. Ṣùgbọ́n àwọn táwọn wí yìí, wọ́n ti ṣe ìkárù súnnà wọn fẹ́ gbádìí. Wọ́n fẹ́ sọ wípé inú Kùránì náà ni, nítorí rẹ̀ láfi rán kọ́kọ́ ti ẹ̀kọ́ dúró pàápàá jùlọ àwọn tí wọ́n súnmọ́ wa yìí. In tí wọ́n fẹ́ sọ nípa àwọn gbọ́ èdè Lárúbáwá. Èdè Lárúbáwá rèé o. Tó bá ilé sọ pé in ó wà ní ọ̀rọ̀ bá min ahlil kitabi istiqbalu ni yóò padà ṣẹlẹ̀ ni. In tí ó padà ṣẹlẹ̀ ló túmọ̀ sí. Ó túmọ̀ sí pé kò tí ì ṣẹlẹ̀. Qabla la yu'minunna bihi, wọ́n padà gbàgbọ́. Kó tó di pé yóò wà kú. Nínú tí wọ́n náà sì fi rí pé ìntáyà yìí sọ ni pé ìgbà tí ń bọ̀ o ni pé àwọn tí ẹ jẹ́ alùl kìtàbì tẹ́ ń pè ní alùl kìtàbì gbogbo wọn ò gbàgbọ́. Àwọn kan ní plan against rẹ̀ yẹn. Gbogbo àwọn tí wọ́n wà ń bẹ̀ ní ìsìn wọn ò gbàgbọ́, sí wọ́n gba Ànábì Ìsá gbọ́ ni. Nígbàtí èèyàn bá ń sọ wípé Ànábì Ìsá ọmọ Ọlọ́run ni, sọ gbàgbọ́ nìyẹn. Tí èèyàn bá sọ pé Ànábì Ìsá Ọlọ́run ni, wọ́n tún pè lọ́lọ́run, ó gbàgbọ́ nìyẹn. Ìkannú àwọn Ọlọ́run mẹ́ta tí wọ́n bá pè bẹ́ẹ̀, ṣé wọ́n gbàgbọ́ nìyẹn? Wọn ò gbàgbọ́. Ìtumọ̀ pé wọ́n gbàgbọ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ òjíṣẹ́, òun náà ni kí wọ́n padà gbàgbọ́ àsòjíṣẹ́ rẹ̀. Ìgbàgbọ́ nù, ìyẹn ni pé kí wọ́n rẹ̀ zálà rẹ̀ ní manzila rẹ̀, ibi tó wà, ààyè bí ó wà kí wọ́n gbé sí. La yughaluna fihi, wọn ò ní kọjá yè níbẹ̀.
wọn ò ní kọjá àyè ń bẹ̀ pé wọ́n á máa pè ní ọmọ Ọlọ́run tàbí kí wọ́n pè ní Ọlọ́run. Ìtumọ̀ pé gbàgbọ́ nìyẹn. Kò sì tí ì ṣẹlẹ̀ àbí só ṣẹlẹ̀ báyìí. Àwọn Christian wọn gbogbo àwọn mọ̀dáyìbò àwọn Christian ní ìsìn kò tiẹ̀ ṣe kà mọ́, kò ṣe kà pẹ́ẹ̀pẹ́. Nínú ìlú kan báyìí mọ̀dáyìbò àwọn Christian ò ṣe kà, iye church tó bá wà náà ni. Mọ̀dáyìbò kéé tí ẹ ṣe mọ̀dáyìbò àwọn Christian tí wọ́n bá dákọ̀ church kan báyìí, church ẹyọ kan, mọ̀dáyìbò àwọn church yẹn gan kò ṣe kà. Wọ́n sọ pé redeem, mọ̀dáyìbò redeem lásán kò ṣe kà. Ibi tó ti mọ̀ pé àwọn tí wọ́n bá jẹ́ ẹni Ọlọ́run tó wáyé pé òun ní gbàgbọ́ wọn rí bá ẹ rí pé redeem lásán báyìí, redeem tèkó ò lè máa ṣe ìjọsìn bíi ti redeem ti wò, wọn ò ní máa wà láìpé papọ̀, kò ní papọ̀ táìmù, kò ní papọ̀ ní bí wọ́n ṣe máa ṣe àzìn bí wọ́n ṣe tò lẹ́sẹẹsẹ, ìdí wọ́n máa wí ń bẹ̀ yóò yàtọ̀ síra wọn, àwọn kákàlẹ̀ máa jọra wọn, yóò yàtọ̀ síra wọn gan ni o, tí ó yàtọ̀. À ń bèèrè ìtàṣe rìdíìmù sí winner ṣàpù ó jìnà sísẹ̀lẹ̀ kérúbù man sẹ́ráfì CAC ó jìnà síra wọn. Gbogbo àwọn táwọn kátólíìkì àwọn bí àwọn kan ti ẹ̀wà tó yẹ pé káfíìrù làwọn kan nù wọn. Ẹ̀gbẹ́ àwọn Christian míì náà wà tó wá pé wọ́n gbà pé àwọn Christian kan mọ̀tádì ẹ̀ ni wọ́n. Wọ́n sọ pé ọdún tí ń ṣe yẹn ọdún yẹn kò sí no kìí sí ọdún òun kí báyà náà gbà pé bídíà nìyẹn, wọ́n gbà pé mọ̀tádì ẹ̀ ni wọ́n ikhtalafu ikhtilafan shadida, wọ́n yapa síra wọn tó lé débi pé ara wọn lásán ni wọ́n ń bèèrè tàṣí ẹni tí ń pè lọ́lọ́run àbí ọmọ Ọlọ́run. Irú àwọn yẹn wọn gbàgbọ́. Nínú àdíìsì Ànábì sallallahu alaihi wasallam ní pé tí wọ́n bá yìí ti dé tánàbí Ìsá bá ti wá bá wọn tó bá ti rí wọn gbogbo wọn pátápátá wọn gbàgbọ́, gbogbo wọn pátápátá ni wọ́n padà gbàgbọ́. Kí ni ìtumọ̀ fún wọn gbàgbọ́? Tí èèyàn bá gba Ànábì Ìsá gbọ́ kí lèèyàn gbàgbọ́ sí? Ó ṣe ìmánu rẹ̀ ka rasulin min rusulillah, ìyẹn ni pé ó gbà pé ìkannú àwọn òjíṣẹ́ Ọlọ́run ni, gẹ́gẹ́ bó ṣe wà lọ́dọ̀ tiwa iman bir rusul, a ní ìmánì pẹ̀lú àwọn rusulillah, àwọn òjíṣẹ́ Ọlọ́run. Nínú àwọn rusulullah yìí sì ni òun náà l'Ànábì Ìsá, ìyẹn nípa àwọn náà padà ní ìmánì. Ṣó wá ti ṣẹlẹ̀ kò ṣẹlẹ̀, só ṣẹlẹ̀ kò ṣẹlẹ̀ pẹ́ẹ̀pẹ́. Ọlọ́run sì wí ni pé ìmín tó ìtumọ̀ ní pé máàmín kò sí, kò ní ṣẹ́kù láàrin wọn. Istifnawu ni pé kò ní ṣẹ́kù àyàfi illa la yu'minuna bi, àyàfi àwọn tó yẹ pé wọ́n rà gbàgbọ́ ni, kò ní ṣẹ́kù gbogbo wọn pátápátá. Tí èèyàn bá ti rí imamin hasuru nù, ìyẹn ni pé gbogbo wọn pátá wọ́n fẹsẹ̀ rinlẹ̀ ni pé wọ́n gbàgbọ́, everybody wọ́n ṣe gbàgbọ́ báyìí. Lára bí tí àwọn kọ̀rọ̀ inú tí ó jẹ́ ọmọ wípé kò tí ìkúnu, tí ó jẹ́ ọmọ wípé tàwáfà àbẹ̀yẹ kìí ṣe tàwáfà ti kọtlù àbí ìmọ́ta wọ́n pa, kìí sì ṣe ìnáàmà pé wọ́n jí ó sùn. Bó ti ẹ̀kọ́ àwọn kan gbà pé wọ́n ní wọ́n jẹ́ wọ́n sùn bóyá bí 3 hours, wọ́n kọ́ sùn bí 3 hours, láàrin bí 3 hours yẹn ni wọ́n gbé wọn báhùn, wọ́n gbé wọn lọ, ìyẹn ni pé lójú oorun báyẹn wọ́n gbé wọn lọ. Eléyìí sì fẹ́ súnmọ́ díẹ̀, Ọlọ́run gbé wọn lọ, ó gbé lọ sí ọ̀dọ̀ rẹ̀. Eléyìí láti fi fẹsẹ̀ rinlẹ̀ wípé Ànábì Ìsá òkú ó sì wà lọ́dọ̀ Ọlọ́run, ó sì ń bọ̀. Gbogbo àwọn tí ń wí ní ìsìn yìí, àwọn kan nú àwọn tó jẹ́ pé wọ́n kẹfẹ́ sọ àwa mùsùlùmí náà lásán oní ń tẹ̀lé, bí àwọn mustashirikun, àwọn orientalist. Nígbà ó sì jẹ́ pẹ́lú míì náà kéwù rẹ̀ náà tí balance dáadáa. Ẹlòmíì tó yẹ pé Bible gan ní kàǹkà jẹ́jẹ́ kó sì mójú tó Bible gan, òun náà bọ́ bẹ́ ó ń sọ bálabàlá. Nígbà tí wọ́n bá wá wí yóò sọ pé ṣebí náà ni wọ́n tú as English, yóò lọ ka English Quran ní ṣe tafsiru Quran, wallahi ta'ala. Yorùbá Quran ní ṣe tafsiru Quran bí àwọn àfáàlẹ́ Quran ju Yorùbá Quran lọ. Quran kéèsì àwọn ẹ̀yẹn in tá lè sọ ní wípé bóyá wọ́n try láti ṣe translation, wọ́n ṣe translation
àwọn ọ̀rọ̀ ọbẹ̀ wọ́n ṣe translation ọmọ tí wọ́n pè ní tafsiru ni ṣé wọ́n ọ̀ka tí àwọn tafsiru ni ṣé ló gà lásán wọ́n tú wọ́n sọ kí l'Ànábì sọ ń bẹ nítorí pé Ànábì nínú tó wá ṣe ní pé ó wá bayyana Kùránì ibi tí àwọn tí wọ́n ti ń ṣe ìkárù súnà ibi tí wọ́n ti sọnù nù Ànábì nínú tó wá ṣe tó fẹsẹ̀ rinlẹ̀ nínú Kùránì ni pé ó wá bayyana ó wá ṣàlàyé Kùránì tó bá fẹ́ ṣàlàyé Kùránì ó fẹ́ ṣàlàyé Kùránì bó ní ó ṣe wá ṣàlàyé Kùránì yóò dákẹ́ ó ti ṣàlàyé náà nìyẹn as in yóò sọ fún yín pé mo fẹ́ ṣàlàyé Kùránì ó yẹ kẹ́ ti understand náà kò ní sọ nǹkan kan àbí yóò sọ nǹkan kan báyìí yóò sọ nǹkan kan jáde ebi ìtumọ̀ bàyánù náà nù ó fẹ́ bàyánà ìyẹn ni pé yóò ṣe ìsìdáàrù bàyánù sí ni kò lè nǹkan tó jẹ́ pé àwọn kàlímátì gbọ́dọ̀ wà ń bẹ̀ ni àbí yóò sọ àwọn ọ̀rọ̀ tí Ànábì wá sọ yẹn àtàwọn ṣe sí Ànábì yẹn ní ń pè ní súnà tí wọ́n fẹ́ takò ibi tí èyí ti mọ̀ pé àwọn tí ń takò àwọn súnà yẹn kéde ìyàtọ̀ wà láàrin àwọn lábátọ̀ gbọ́ àti kéwú gangan nú ẹ̀sìn kéèyàn gbẹ́sìn kéwú kéèsè lábáwá lásán kí ló ṣẹlẹ̀ bó ní ẹsẹ̀ wí ẹ̀sìn là ń sọ yìí Kùránì là ń sọ yìí kéèsè lábáwá ó lè gbé lábáwá rẹ wọ inú àwọn bóyá àwọn dìwánù àwọn Imrul Qais An-Nabighatu Dubiyani àwọn kìnnìkan àwọn kìnnìkan ó lè máa gbé wọnú àwọn orin gbé lábáwá rẹ̀ wọ́bẹ̀ ìwọ́lọ́wọ́ ṣùgbọ́n Kùránì kìí ṣe lábáwá lásán wọ́n fi ń tú Kùránì àwọn asbábù nùzúlì wà ń bẹ kí l'Ànábì sọ tọ́rọ Ọlọ́run náà sọ pé yọ́ bàyánà kí ló wá fi bàyánà rẹ̀ ọ wà ń bẹ nínú tí ẹ fi ń ṣe tafsiru Kùránì ló fi ń rí àwọn tafsiru Kùránì bil athar tẹ́ ń lo àwọn àdíìsì gbogbo ẹ̀bá tẹ́ ń lò Kùránì náà sì lè ṣe tafsiru ara rẹ̀ bó ti ẹ̀jẹ̀ pẹ́ lómi ìgẹ́ kẹwò fi Kùránì ṣe tafsiru ara wọn èdè tó ọlọ́gbọ́yé yẹn náà o tó ṣe dáadáa náà balance mẹ́ inni mutawaffika in tó túmọ̀ sínú ìyẹn ni pé inni qabiduka bi ruhika wa badanik a fẹ́ gbí ọ báyìí tá gbí ọ kama lọ sí sama wa rafi'uka táwà gbí ọ ábùmù ọ báyìí wa rafi'uka àwọn àfà nínú kíní wọ́n sì tú pé kíní yẹn wọ́n kà ṣe takdimu wa ta'khiru ni wípé rafi'u ni inni mutawaffika wa rafi'uka ilayhi ìyẹn ni pé rafi'u ni wọ́n fẹ́ sọ pé rafi'u ni alákọ̀ọ́kọ́ mutawaffika ó wá tẹ̀lé tó bá jẹ́ wípé ó fẹ́ túmọ̀ rẹ̀ ní ìtumọ̀ tàwáfà àti àmátàhú wípé ó pa ó jẹ́ kó kú rafi'uka òní ó wá jí alákọ̀ọ́kọ́ tó bá fẹ́ tú ní lógà mìíràn tó yẹ pé èyàn ó gbà wípé àmátà pé Ọlọ́run pa ni yóò wá jẹ́ wípé rafi'uka ní ọ̀kọ́ wá Ọlọ́run kọ́kọ́ gbé lọ sí sánmà nígbà t'Ọlọ́run bá wá padà sọ̀kalẹ̀ yóò wá tàwáfà rẹ̀ wọ́n ló sì lè rí bẹ́ẹ̀ nínú èdè bí irú ẹni tó sọ wípé alayka wa rahmatullahi assalam ní ya nakhlatan min dhati irkin ya nakhlatan min dhati irkin alayka wa rahmatullahi assalam alayka wa rahmatullahi assalamu gíláǹgbé aláyá nakhlatan min dhati irkin alayka wa rahmatullahi assalamu akọrin yẹn ó sọ wípé aláyá nakhlatan ìrẹ́ mo pé ìwọ tó jẹ́ pé in tó ọjọ́ òun náà ní bí igi ọ̀pẹ lọ́dọ̀ tí wọn igi dàbínù ni ó tó yẹ pé yóò so èso ó rí pé ọ̀pẹ náà òun náà sì máa ń ṣe èso jẹgẹnẹ tí ó sáàfù èèyàn tó pọ̀ lọ́dọ̀ tí wọn dàbínù yóò sáàfù èèyàn tó pọ̀ ní tó fi wé nẹ́kìlà nìyẹn mí ń dá àti ẹ̀rín kin tó jẹ́ pé ọ̀dọ̀ ẹ tí wọ́n ti wá ó ní ọ̀dọ̀ dáàtù ìyẹn ni kóbìnrin nìyẹn ẹn tó ní
ìsàn lára báyìí tó ní sàn tó ní gbogbo ẹ̀ báyìí ìyẹn ni pé lọ́dọ̀ èèyàn kan tó jóbìnrin ìwé ṣe ti ọ̀dọ̀ igi kìí ṣe tọ̀dọ̀ ọ̀pẹ alayka wa rahmatullahi salamu wọ́n fẹ́ sọ pé alayka salamu wa rahmatullah wọ́n ní alayka wa rahmatullahi salamu wọ́n fi sí ẹ̀rí rẹ̀ wípé wọ́n lè ṣe takdimu wa takhiru náà nǹkan tó yẹ kí wọ́n sọ wọ́n lè kọ́kọ́ wí kan kí wọ́n tó wí mi so tó bá yẹ pé nǹkan fẹ́ tú ni pé kíkú ni a jẹ́ pé kíkú tí ó padà kú ní ẹ̀yìn wọ́ ọ̀la nígbà t'Ọlọ́run bá sọ̀kalẹ̀ bí ẹ bó ṣe rí nìyẹn Ọlọ́run ní wa mutahhiruka minal ladhina kafaru wa ja'ilul ladhina ittaba'u a sì fẹ́ wa mutahhiruka minal ladhina kafaru a sì fọ́mọ́ kúrò níbi minal ladhina kafaru yẹn ní kúrò níbi ìṣesí àwọn kèfèrí àwọn tí wọ́n ṣe kèfèrí ní o ìyẹn ni pé àwọn tí wọ́n ṣe kèfèrí nínú àwọn Banu Israel a fẹ́ fọ́mọ́ bóòlù Ọlọ́run ṣe fẹ́ fọ́mọ́ kí ló dé nítorí pé àwọn tí táwí yìí wọ́n ti padà pín àwọn kan sọ wípé ọmọ Ọlọ́run ni àwọn kan sọ wípé Ọlọ́run ni wọn ò tí ì mọ̀ ń tọ́jú òdodo báyìí ó ní ìdí ká Ànábì Ìsá kí wọ́n wá kọ́lọ́run wá fọ̀ wọ́n mọ́ ó kílé àwọn kúrò níbi irọ́ tí ń pa á mọ́ wọ̀nyí Ọlọ́run ní àwọn Ọlọ́run sì ní á sì fọ́ mọ́ kúrò níbi in tí àwọn kèfèrí tí ń sọ gbálàgbàlà tí ń sọ yìí á fọ̀ mọ́ pẹ̀lú pé Ànábì Ìsá wà wá gangan yóò wá ṣàlàyé fún yóò fi fọ̀ mọ́ òun ló fi wá fọ́ra rẹ̀ mọ́ وجاعل الذين اتبعوك فوق الذين كفروا إلى يوم القيامة a sì jẹ́ ọjọ́ wípé àwọn tí wọ́n bá ń tẹ̀lé ọ àwọn ni wọ́n lékè àwọn tí wọ́n bá ṣe kèfèrí títí tí ó fi dijọ́ ọ̀gbìn al-qiyamah ìtumọ̀ táwọn àfáà mú wá lórí eléyìí méjì ni apá kan bẹ̀ òun náà ni pé lẹ́yìn ìgbà tí Ànábì Ìsá tó ti lọ tán àwọn tí wọ́n wá padà tẹ̀lé àwọn tí wọ́n padà tẹ̀lé tí wọ́n tẹ̀lé wọ́n wá padà borí àwọn kèfèrí ṣùgbọ́n ilé ìtawà wà lórí ẹ̀ ní wípé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní tó jẹ́ pé ó ní ó wá padà ń tẹ̀lé ojú ọ̀nà Ànábì Ìsá tí ó jẹ́ ojú ọ̀nà tọ́lọ́run bá là kalẹ̀ Ọlọ́run wá padà gbé àwa tá a jẹ́ mùsùlùmí ó padà gbé wọn lékè wọn yóò dẹ̀ jẹ́ bil hujaj pẹ̀lú ẹ̀rí wọn ò lè kò sí kankan nínú wọn tó lè dúró báyìí tí ó ṣàlàyé tó dùn wájú wa yóò dùn wájú àwọn mùsùlùmí tí ó wà sọ wípé ọmọ Ọlọ́run ni ẹ̀rí pé wọn èlé dúró tí wọn náà bá ti ẹ̀rí kankan wo àwọn tí ń ṣe comparative wọn èlé wá ẹni tó bá sì wá ẹni tí ọ̀fẹ́ ni ó bá lọlé wọn èlé wá ẹni tí wọ́n ń ṣe ojú pé wọ́n dètè wọn ò pé bó láti fẹ́ sáré kílíà ẹni yẹn nígbà tí wọ́n bá rí pé agbára wọ ọ̀ka ẹni yìí o wọ́n sáré mọ bó ni wọ́n ti fẹ́ dètè bó làwọn ṣe lè arrest ẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe fáwọn tí wọ́n ń ṣe dáwà thumma ilayya marji'ukum lẹ́yìn ìgbà tá a bá wá ṣe gbogbo eléyìí tán àti wọ àtàwọn yẹn àwọn kèfèrí àtàwọn tí wọ́n bá tẹ̀lé ọ ayé wa padà wá sọ́dọ̀ àwọn Ọlọ́run fa ahkumu bainakum àwọn adájọ́ láàrin yín fima kuntum fihi takhtalifun níbi nǹkan tí ẹ̀ ń yapa ẹnu lé lórí wọ́n sì ti bẹ̀rẹ̀ ìyapa ẹnu yẹn wọ́n ti bẹ̀rẹ̀ rẹ̀ láti ìgbà tí Ànábì Ìsá ti kú kódà wọ́n ní àwọn àwárí yúnà náà àwọn àwárí yúnà yẹn àwọn náà ni wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ ikhtilaf wọ́n á pín sí ọ̀nà bíi mẹ́ta àwọn kan wọ́n sọ wípé kana Allah baynana fa dhahaba ila sama wípé Ànábì Ìsá Ọlọ́run ni ó wá kọ́kọ́ wà láàrin wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó kọ́ ń gbé àárín wa nígbà wá yá wá wípé kó wọ́n máa lọ sánmà àwọn kan sì sọ wípé kana ibnallahi baynana Ànábì Ìsá bí ọmọ Ọlọ́run ló jẹ́ láàrin àwọn farafa'ahu Allahu ila sama Ọlọ́run wá wò pé àárín àwọn tí ń gbé yẹn bóyá kò fẹ́ ṣe dáadáa bọ́lọ́run ṣe gbé wá sí ọ̀dọ̀ òun nù wọ́n dẹ̀ ní àwọn kan wà tó jẹ́ pé kílà kọ̀lílà àwọn kan kéré láàrin wọn tó jẹ́ wípé àwọn gbà wọ́n ní ẹnìkan wà láàrin wọn tí ń pè ní Abdullah ibn Arius
wọ́n lé ohun tí ẹ̀ òun gbà pé kana abdallahi bainana nígbà tó fi wà láàrin àwọn ẹrúsìn àwọn Ọlọ́run kọ́lọ́run tó wá gbégùnkè ṣùgbọ́n àwọn yẹn nígbà ó padà yá àwọn méjèèjì yẹn wọ́n padà rún wọ́n rún àwọn tẹ́lẹ̀ kẹta tí wọ́n gba tí wọ́n correct yẹn wọ́n rún wọn débi pé wọ́n lé wọn wọ̀gbẹ́ tó fi wá padà di wípé òdodo ó wá padà hàn mọ́ òdodo ti padà wá fẹ́ ó ti parẹ́ tán tí èèyàn bá lọ rí tó bá lọ padà ka ìtàn Salmanu Al-Farisi bó ló ṣe wá láti ìlú wọn tí ń tọ ọ̀dọ̀ àwọn pásítọ̀ èyí ó rí wípé ẹnìkan náà ló fẹ́ padà pàdé tó fẹ́ bọ́yẹ́ nìkan àbí èèyàn méjì tó fẹ́ balance àwọn tí ń pàdé gbogbo wọn rádaràdá ní ẹ̀sìn rádaràdá ó wá padà pàdé ẹnìkan tó yẹ pé òun balance òun ló wá padà sọ fún pé ànábì kan ń bọ̀ ibi tí ó ti dèrè tí ó dé ní òun ló wá tó padà tọ́ka ọ̀nà Madina fún tó fi wá sílùú Madina tó ti ẹ̀gbẹ́ kìí sáwọn ni wọ́n wá lù Madina fúnra wọn bí wọ́n ṣe ń bọ̀ lọ́nà Madina báyìí báwọn èèyàn kan ṣe pàdé wọn lójú ọ̀nà ni wọ́n kàn wò pé eléyìí sì ga dáadáa ó dẹ̀ ó sì gbọ̀nlẹ̀ bó ṣe fá wọ́n dẹ̀ kún ẹlẹ́rú ìgbọ̀n nígbà tí Ọlọ́run bá wọn ṣe nígbà wọn ó kún ẹlẹ́rú náà Madina ni wọ́n kún wọn wá bó ti ẹ̀yọ̀ pé àwọn kẹ́kẹ́ ṣe pé Madina wọ́n fẹ́ wá wọ́n bọ̀ wá sí sáìdì ògbó ilẹ̀ Lárúbáwá yẹn wọ́n fẹ́ wá ibi tí wọ́n ròyìn fáwọn yẹn wọ́n wá fẹ́ wà ní ìlú Lárúbáwá wọ́n fẹ́ wà ṣùgbọ́n Ọlọ́run lo àwọn tí wọ́n kún ẹlẹ́rú yẹn ní kíní àwọn ará Madina ni wọ́n kàn wò àwọn Júù kan náà ní Madina wọ́n kàn wò pé eléyìí tẹ́ ọba mu yóò lè ṣe dáadáa wọ́n dẹ̀ kún wọn lọ sílùú Madina wọ́n wá lọ bá wọn ṣiṣẹ́ ní oko wọn tí ẹ̀ bá lọ kàtà wọn yóò rí wípé gbogbo nǹkan ti polúkú musu àwọn Christian lọ kò fẹ́ ṣẹ́kù nǹkan kan ó ti dàrú mọ́ lọ àwọn tí ẹjọ́ lódodo wọ́n ti tán kọ́lọ̀ ọba ó sì máa ṣẹ́wà kù lórí òdodo Àmín. gbogbo ẹni tó ọba torí tó sọ bá in táwọn àfáà tí wọ́n fẹnu kò lè lórí nù gbogbo àwọn àfáà tí wọ́n fẹnu kò lè lórí nù ìwọ lọ ka gbogbo àwọn kútùbù at-tafasir ó rí pé tí wọ́n fẹnu kò lè lórí nù débi pé àwọn àfáà wọ́n gbà wípé ẹni tí ó bá sọ wípé kò ṣe bẹ́ẹ̀ kúfùrù nìyẹn torí àdíìsù tó jẹ́ sahihun sarih ó wà lórí ẹ̀ tó sọ kílíálì tó dẹ̀ lálàáfíà ẹni tó bá sì takò ó ti kúrò nínú Islam kọ́lọ̀ nǹkan mọ́ mú akúrò nínú Islam kó fẹ́ ṣe wá rinlẹ̀ lórí Islam kó ṣe wá ní inú àwọn olùtẹ̀lé àwọn ànábì rẹ̀ kó ṣe wá nínú àwọn olùtẹ̀lé àwọn òjíṣẹ́ rẹ̀ kó ṣe wá nínú àwọn tí wọ́n máa ṣẹ́kù lórí ìtẹ̀lé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam innal muluka idha shabat abiduhum في ما تقول قصد عباري في ما تقول قصد عباري فأنت يا خالقي أولى بذاك رما قد شبت في رك فاعتقوني من النار قد شبت في رك فاعتقوني من النار